ta ní ìlàjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí pé Yorùbá náà gbogbo wa yàtọ̀ díẹ̀ náà ló wà láàrin wa tó bẹ́ẹ̀ náà làwọn Haúsá wọ́n ní Gobiri wọ́n ní Kanawa wọ́n ní Katsinawa wọ́n ní Zamfarawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ gbogbo náà Haúsá náà ni wọ́n nígbà tí bàbá tó bí Usman Dan Fodio gbéra láti Guinea Conakry Futajalon ló fi wọ ilẹ̀ Haúsá ibi tó tẹ̀dó sí àwọn ìran Gobiri ló bá nígbà tó sì wọ ìlú yẹn àwọn sì welcome ẹ̀ wọ́n ní pàápàá ní Islam làwọn ń ṣe lọ́wọ́ nílùú yẹn wọ́n fi welcome ẹ̀ pé kò sí fún wọ́n sì gbà á láàyè ó sì wà lérí àbí tó ń gbé ó ń kọ́ àwọn ọmọ ní kéwú ọba ìlú Sokoto tá à ń pè ní Sokoto nísìn tó jẹ́ Gobiri ó wá mú ọmọ ẹ̀ ó mú lọ sọ́dọ̀ ìpínkù máa kọ́ ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ti tẹ̀sìn Islam bí ìrìn àjò àwọn Fúlàní ṣe bẹ̀rẹ̀ ní ìlú tá à ń pè ní location 9 Nàìjíríà nìyẹn so later nípa táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ìjọba àtọ́ bẹ̀rẹ̀ tán fi wà ń bẹ̀ torí pé ní wọ́n ti ń kọ́ ọmọ ní wọ́n ti ń kọ́ kí ó bá bí ọmọ síbẹ̀ tó ń pè ní Usman Dan Fodio ní bàbá rẹ̀ ó bí sí ìlú yẹn pàtó bí Usman Dan Fodio náà ti dàbò lónà tí ń ṣe wáàsí tó ti ṣe wàásù káàkiri tó tún kọ́ ọmọ ní kéwú ibẹ̀ ni ọba ẹni tó jẹ́ àfáà yẹn ó bá kú ní bàbá rẹ̀ ìgbà tí bàbá rẹ̀ kú Usman Dan Fodio òun bá kọ̀ntínú ìyìn rere tó ń ṣe wàásù káàkiri ọmọ ọba tó ń pè ní ọba Gobiri ìgbà yẹn ọba Gobiri kú Yunfa tó fi sí ọ́ndà bàbá Usman Dan Fodio pé kó máa kọ́ ní kéwú kó máa kọ́ nímọ̀ òun bá di ọba later ó bẹ̀rẹ̀ sí rúlu àwọn ọ̀ràn Gobiri ibẹ̀ ni àwọn aráàlú ti ń complain pé ní kò follow Sharia Islam wọ́n ti ṣe Islam kó tó di pé ní àwọn pípìn ẹ̀dẹ́ but as time goes on ibẹ̀ ni àwọn Usman Dan Fodio tó wá ń sọ fún pé báyìí tó ń ṣẹlẹ̀ ní táwọn aráàlú àwọn Haúsá náà ló ń complain ibẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí build army in collaboration pẹ̀lú àwọn Haúsá náà ni o ibẹ̀ wọ́n bá ti ń rọ àwọn ogun wọ́n bá ń rọ ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdá ìdà wọ́n bẹ̀rẹ̀ sí rọ ọ̀sán kò òru kan wọ́n ṣe strike wọ́n ṣe pa àwọn tó ń kọ́ bá capture ìlú yẹn wọ́n ṣe di pé ní Fúlàní ìjọba ní ìlú Gobiri yẹn tá à ń pè ní Sokoto nísìn ìgbà tó yá tí Fúlàní máa ṣe tẹ́ bá fi lè gbà wọ́n láàyè wọ́n lè jẹ́ pé àwọn 20 wọn máa wọ̀lú tẹ́ bá fi lè gbà wọ́n láàyè kí wọ́n máa rí 100 200 300 wọ́n sì máa sára wọn jọ ní kò sí wọn ò ní mission kan wọ́n fẹ́ capture ni so ìgbà tó capture tó ti balance nílùú yẹn tán wọ́n wá wò pé báwo làwọn ti fẹ́ extend agbára wọn wọ́n bá lọ sí ìlú kan tó ń pè ní Gwandu òní Kebbi State nísìn ní Kebbi State wọ́n kọ́ńkà wọn Kebbi ọ̀tọ́ kọ́ńkà Kebbi ó wá mú àbúrò rẹ̀ tó ń pè ní Abdullahi ó fi jẹ ọba Gwandu tọ̀ n tó wá ń ṣẹlẹ̀ nílùú àwọn Haúsá yẹn ni pé ní from one state to the other wọ́n sì bẹ̀rẹ̀ sí capture Katsina wọ́n capture Zaria wọ́n capture Rano wọ́n capture Kano bó ṣe di pé gbogbo ìlú Haúsá yẹn àwọn Fúlàní ló dominate ẹ̀ ó wá ṣe ní láàánú pé ní tẹ́bá sọ pé yes ẹ̀sìn náà ni pé ní ẹfẹ́ tó ẹ̀sìn ṣe ẹ̀sìn lẹ́mú wà bí nǹkan ẹ̀sìn báwọn pípì tó ń ṣẹ̀sìn kí ló tẹ́ fi mú nínú wọn kó jọba that's number one number two or kí ló tẹ́ fi jẹ́ káwọn ló wà nínú kingmakers gbogbo nílùú Haúsá kò síbi tí Haúsá ti wà nínú kingmakers gbogbo Fúlàní ni wọn òun ló fà tó fi jẹ́ pé ní gbogbo ògbà yẹn àwọn Fúlàní ló ń kàwé gbogbo ló fà táwọn Sàdáwọ́ náà fi opportunity gbogbo àwọn Tafawa Balewa yẹn Fúlàní gbogbo wọn fi rí opportunity àwọn náà ló pọ̀ wọ́n kóra wọn sí àmì àwọn top position náà sì máa ń wà tọ̀ nídìí eléyìí mo ń sọ ìtàn yìí ni mo fẹ́ differentiate kí ló wà kí ni ìyàtọ̀ láàrin Haúsá àti Fúlàní torí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe mistake ẹlòmíì fẹ́ lè mọ́ nítorí tí ń ṣẹlẹ̀ nísìn ẹlòmíì fẹ́ wọn kára máwọn Haúsá bẹ́ẹ̀ sì ni àwọn tó dá wàhálà alẹ̀ òun ni Fúlàní wọ́n ti capture Haúsá lẹ́nu mbẹ̀ governor Kano state Fúlàní governor Kaduna state Fúlàní governor Jigawa state Fúlàní governor Katsina state Fúlàní governor Gombe Fúlàní governor Adamawa state Fúlàní governor Sokoto state Fúlàní governor Zamfara state Fúlàní governor Bauchi Fúlàní ní gbogbo wọn ẹni pé wọ́n ti wọlé sí wọn lá wọ́n fi ẹ̀sìn cover ojú wọn ìgbàtẹ́ bá ń sọ fún Haúsá pé ní Fúlàní sì wá yẹn yìí jẹ́ ní fámìlì kan ọmọ ìyá wa ni fámìlì kan náà láwọn tán wá tán pa gbogbo àwọn èèyàn yìí tàbí pé àwọn wà ní power so ó máa wà so difficult láti differentiate Haúsá àti Fúlàní ní Kano Jigawa Katsina Sokoto Kebbi Zamfara Gombe Adamawa state àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí tó fà tó fi lé láti differentiate wọn ni pé ní tẹ́ bá rí ọmọ Haúsá kan tó bá dúró nísìn tẹ́ bí lè pé ní kí ni ó láwúsá lòun
ìyá rẹ̀ ńkọ́ ó ní Haúsá, bàbá rẹ̀ ńkọ́ Haúsá, ìyá rẹ̀ ńkọ́ ó lè ní Fúlàní. There is no way tẹ́ fẹ́ trace pé family kìíní rẹ̀ ó máa mú Fúlàní jáde. So wọ́n ti wọnú ara wọn. Òun ló fàtọ́ mi sọ pé ní Haúsá Fúlàní láwọn state tí mo dárúkọ ni o. But Fúlàní ò lè gbà kó ń wà lọ́ndà anybody. Indecency pé nígbà tẹ́ ń sọ pé Haúsá Fúlàní lẹ́ ń sọ ní gbogbo ibi tẹ́ ti kọ́ńkà. Ọba Fúlàní wà lẹ́kọ̀ọ́, ọba Haúsá wà lẹ́kọ̀ọ́. Kí ló tún òfin ní ẹnìkan kan sọ pé ní Haúsá Fúlàní? Torí pé àwọn ò lè gbà kán wà lọ́ndà ọba Haúsá tó wà lẹ́kọ̀ọ́ bí. So ọba Fúlàní wà lọ́tọ̀ lẹ́kọ̀ọ́ bí, ọba Haúsá wà lọ́tọ̀. So kò sí nǹkan tá Haúsá ti bìlí pé ní kò sí tóun lè ṣe wọn ti gbà fọ́lọ̀. Bẹ̀tí Yorùbá ò rí bẹ́ẹ̀. Ìdí tó sì fà tán fi rí ṣe o ní pé ní àwọn ogun tó ń jà ní láyé John tó yẹ pé ní àwọn Haúsá máa ń jagun máa ń jara wọn lógun òun ló kó bá wọn tó yẹ pé kò sí ìrẹ́pọ̀ kò sí unity. Gbogbo táwa ń complain pé ní Yorùbá wípé nífẹ̀ẹ́ ara wa báwọn náà ṣe ń complain yìí. Ẹni tó bá gbélé Haúsá tó bá súnmọ́ dáadáa kò sí tó ń complain ní àwọn láti Yorùbá wípé ní Yorùbá unity wà báwọn ṣe ń sọ yẹn unity wà láàrin Yorùbá. Gbogbo táwọn complain táwọn wò pé ní tiwa bẹ́tà ìtù wọn lọ. Nídìí eléyìí a wá rí i pé ní àwọn òyìnbó nígbà tó ń wọ Nàìjíríà wọ́n rí pé àwọn Haúsá wọn cooperate pẹ̀lú wọn wọ́n ti ń tẹríba fún ibi tó bá tẹ̀ wọ́n sí because Yorùbá ti produce graduate láti 1860s láti láwọn graduate láti láwọn doctor láti láwọn lawyer kó tó di pé àwọn colonial masters dé mò ń sọ pé ní àti gọ́ǹfà tá a bá ń sọ̀rọ̀ nípa education so à ń gbó wọn lẹ́nu à ń bá wọn fà pé rárá kò possible kìíní kan nígbà tó di àsìkò tá a tó fẹ́ fún wa ní independent ní 1957 àwọn èèyàn wa ló kó bá wa láwọn bàbá wa nígbà yẹn 1957 àwọn Sàdánà Òṣogbo sọ pé àwọn ò tí ì ready wípé because àwọn ò láwọn ọmọwé àwọn ò lẹ́nì kankan pé so àwọn máa dúró di tàwọn àwọn Awólọ́wọ̀ ló sọ pé ní àwọn máa dúró di ọmọ ìyá àwọn wọn bá tó ready àwọn pẹ̀lú Zik nítorí sì wà ní intention tí wọ́n ní pé ní kálukú fẹ́ rù nítorí ti wà lẹ́mìí Zik Igbo máa dominate gbogbo Africa Igbo máa lead Africa gbogbo tó wà máa yẹ ó ti wò ó pé ní àwọn lè depend Ọlọ́run ló yọ wá Igbo gangan ni ò bá máa rán ò bá rúlu Western region ní Zik ìjà wà láàrin Zik pẹ̀lú Awólọ́wọ̀ because Awólọ́wọ̀ òun jà fúnlẹ̀ Yorùbá ó sì make sure pé between 1952 to 1959 ó perform oríṣiríṣi iṣẹ́ mẹ́rẹ́kù tẹ́ pé ní tí ò ṣẹlẹ̀ even ní France all these first television station kò sí ní France TV or first television station radio station àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ò ní ilẹ̀ Yorùbá ti lọ country nílẹ̀ Yorùbá but in the long run tó di pé ní problem fẹ́ ṣẹlẹ̀ nípa election Awólọ́wọ̀ ti pe àwọn ọlọ́ba pẹ̀tọ̀ ẹ má da Zik lóhùn o ẹ̀yin ọlọ́ba lọ́bẹ̀ sọ fún àwọn èèyàn wa kọ́nsápò lábẹ́ Zik lọ́ndà NCNC ó fẹ́ contest ó fẹ́ rú ilẹ̀ Yorùbá ó ti fa ẹnìkan kalẹ̀ ní east ibẹ̀ làwọn ti wá ṣe meeting pé ẹ ti wá solution sárákùnrin yìí at the end of the day wọ́n wá pé àwọn tó wà Zik tó wà NCNC wọ́n pé Zik wọ́n sọ fún Zik pé tọ̀ báyìí lọ́wọ́n complain o wọ́n ní o fẹ́ contest kìíní kan ò lè wá rúlu wa o ó ní kò sí pé òun máa contest òun ló fà tán fi lose election yẹn at the end of the day Yorùbá bá bọ́ sí power through action group nídìí eléyìí láàrin píríọ̀dù tí Awólọ́wọ̀ fi rule ó perform láwọn tí ò ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ tó yẹ pé nípa pé báwọn là ń bá a lọ nígbà yẹn wọ́n allow resource control because Zik ló ń fẹnu ara rẹ̀ sọ pé ní ká máa practice unitary system of government so that gbogbo resources ojú kan ló máa wà tí Zik ń sọ ní ìgbàgbọ́ tẹ̀ Igbo ló máa dominate ó sì ṣe aburú fún wa ó wà lára tí mo sọ níbi tí mo tẹ́nìkan béèrè question pé ní Yorùbá ló dalẹ̀ Igbo kò síbi tí Yorùbá ti dalẹ̀ Igbo rárá àti rárá tó because kó tó di pé ní nígbà tán kó tó di pé election wáyé Awólọ́wọ̀ ti ń bẹ Zik ní pé ní jẹ́ kájọ fọ́ọ̀mù alliance tàbá fọ́ọ̀mù alliance pẹ̀lú àwọn middle belt a máa defeat àwọn people yìí Zik ní no problem Awólọ́wọ̀ tún sọ fún pé ok wọ́n gan ó lé di prime minister kò sí problem kó ń jẹ́ gbàkejì rẹ̀ ó ní no problem Akíntọ́lá ní rárá àwọn Haúsá ní kọjọ́ ká lọ bá jáwé ìpàdé àwọn Haúsá prefer wa ju àwọn people yìí lọ Awólọ́wọ̀ ní kò sí tó jọ pé ní àwọn Zik wọ́n bá fi ìpàdé sí Àsàbà nígbà tí Awólọ́wọ̀ dé Àsàbà tó ń retí kí Zik ní mú dé Zik ti wà pẹ̀lú àwọn Haúsá tó ti ṣe meeting bó ṣe rí pé ní àwọn Haúsá pẹ̀lú àwọn Igbo wọ́n ṣe fọ́ọ̀mù alliance kan fi defeat Awólọ́wọ̀ gbogbo period yẹn kó tó di pé election wáyé Awólọ́wọ̀ sì gbélé kó wọn win torí àwọn oríṣiríṣi iṣẹ́ tó ti ṣe nílẹ̀ Yorùbá làwọn fi wọ́n pé àwọn Haúsá sọ pé ní àìkúndé ní ẹ̀yẹ́ mú ni owó àwọn bàbá wa gbèsè tó ń jẹ àwọn bàbá ńlá bàbá wa ni wọ́n fẹ́ san ẹgbàá lọ́wọ́ rẹ̀
tó gbogbo owó tó ní ẹgbẹ́ everything tó ní wọ́n kàn fi ń ṣe yẹ̀yẹ́ ni. So nídìí eléyìí láàrin 52 sí 59 gbogbo achievement ta ní pátá Igbo ló ba gbogbo ẹ̀ jẹ́ because nígbà tó ń form alliance tó ti wà ní government ní federal level opposition ní AD action group. So at the end of the day àwọn Awólọ́wọ̀ orí nǹkan tó fẹ́ ṣe ó gbà kámú then àwọn university ọ̀kanlá ní University of Ibadan wọ́n wá kọ́ 3 universities University of Lagos, University of Nigeria Nsukka, Ahmadu Bello University. University mẹ́ta tó ń kọ́ yẹn pẹ̀lú ti Ìbàdàn ó jẹ́ 4 wọ́n ní di vice chancellor Zik ló lọ kó Igbo 4 wá ó mú ọ̀kan lọ Dike ó mú lọ sí University of Ibadan Njoku University of Lagos ó mú kan lọ sí Ahmadu Bello University ó mú kan lọ sí University of Nigeria Nsukka. Nígbà tí Sardauna of Sokoto tó rí ẹni tó ń sẹ́ndì wá as vice chancellor of Ahmadu Bello University ó ní kí lélẹ́yìí wá sí wọ́n ní bàbá onílára immediately Igbo ó sì lè dànù wọ́n ní ẹni tó kọlifá ní no problem ó sì lọ sí UK ó sì lọ mú ọmọ British Mr. George òun ló head university tọ́lọ́ tí wá Igbo ni first vice chancellor University of Ibadan Igbo ni first vice chancellor University of Lagos Igbo ni kí ló fà opportunity tó ti rí pé ní àwọn wà ní federal level so kò sí nǹkan tí Awólọ́wọ̀ lè ṣe nígbà yẹn. Even recruitment tó ṣe ní period yẹn wọ́n gba 148 ni wọ́n gbà nínú 148 130 Igbo ni gbogbo wọn ara àwọn aburú tí àwọn Igbo ṣe nìyẹn títí kìí ṣe lórúkọ pé wọ́n ti form alliance pẹ̀lú àwọn Haúsá anything federal level Igbo ló ń kó sí ẹnu táwọn Haúsá òun ti believe fún àwọn Haúsá wọn ò gbọ́n òun lè lọ agbárí fún wọn but at the end of the day ló bá rí i pé ní even òun gan lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn torí pé Mr. George ní first vice chancellor ABU Zaria lòun náà wá sì tẹ̀ mú Alexander lamẹ́ríkà pé kó lọ head university tiwọn so university tiwa Igbo ló head méjèèjì but university tọ̀lọ́ tí àwọn Igbo ni wọ́n wà ní charge but at the end of the day ibẹ̀ ni àwọn Zik gbogbo ṣe federal government ó ti fọkàn sí pé ní iṣẹ́ tó bá ń bọ̀ wá sí federal level sí gbogbo olú south àwọn ọmọ ìyá rẹ̀ ló ń kó fún Yorùbá àwọn díẹ̀ ló kàn fún Yorùbá 80% kí ní Igbo ló ń kó ìwọ̀n kò fáwọn south so ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn bẹ̀tọ́ pé ipò ká fìyàn sí army navy air force àwọn ọlọ́gàlọ́gà Haúsá àwọn Haúsá headquarter gbogbo ẹ̀ wọ́n rú lọ sọ́dọ̀ wọn tí ò rí nǹkan sí ara ń tó fà tí àwọn Igbo fi bínú nìyẹn lọ́ fi lọ sí kú wọ́n tó ṣe kú gan wọ́n ti mú Awólọ́wọ̀ wọ́n ti fìyà jẹ ó ti wà ní prison tó kó bá parọ́ mọ́ ipò ó fẹ́ wọ́n charge fún treason ó wà ní prison àwọn Zik ló ṣiṣẹ́ yẹn o pẹ̀lú àwọn Sardauna of Sokoto torí election pé ní kó má fi lè wọlé ní second term kí AD má fi lè rọ́wọ́ mú AD at the end of the day ibẹ̀ ni Awólọ́wọ̀ ó wà ní prison mọ̀tọ́lọ́ wọn mú wọn àárín wọn bá dàrú àwọn Igbo tó wà nínú army wọ́n bá lọ ṣe kú ìgbà tó ń ṣe kú wọ́n bá pa gbogbo àwọn Haúsá yẹn wọ́n pa wọ́n nípa púpà nígbà tẹ́ ṣúùtì yẹn ìwọ Nzeogwu Sardauna of Sokoto ló ń sponsor rẹ ní skul jíjẹ mímú rẹ Sardauna of Sokoto ni ó fẹ́ yin ìbọn mọ́ Sardauna of Sokoto ìyàwó rẹ̀ wà nínú oyún lọ bá pé ó sì kí ló sì fẹ́ ó da ìbọn bò wúmà ètò ìtòyún ó pa ó sì tún pa Sardauna pàtó pa Sardauna of Sokoto ó wá tú kíní lọ́wọ́ àlè ló fi táyà ọrùn rẹ̀ ó wá so mọ́ ọkọ̀ wọ́n wá fi ń wọ́ dead body rẹ̀ ìwé ìbọn ṣe fún wọn náà ní Lẹ́kọ̀ọ́ ní ẹ̀kan ṣe fún Tafawa Balewa tó ta ló kọ́sì gbogbo lè tí Igbo ṣe nìyẹn wọ́n ṣe yẹn tán tí wọ́n continue pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọn Igbo ló ti wà ní gọ́ọ̀mẹ̀ntì tọ́kàn wọn ti parẹ́ pẹ́tọ̀ àwọn làwọn ń ṣèjọba but in the long run àwọn nọ́ọ̀tì náà bá sara ọjà àwọn Fúlàní ẹ̀ bá sara ọjà pé ìran kí náà làwọn bíbí yìí o ẹ wọ́n ṣe pa àwọn èèyàn wa wọ́n gba gọ́ọ̀mẹ̀ntì lọ tiwọn náà wọ́n sì pa wọn but nígbà tí wọ́n ní opportunity 6 months period tí àwọn Igbo ṣe ní gọ́ọ̀mẹ̀ntì that within that 6 months yẹn wọ́n ti lọ change the constitution Nigeria because resource control kálukú ló ń control resources ẹ̀ Yorùbá control resources ẹ̀ Igbo ń control resources ẹ̀ Hausa control resources ẹ̀ àwọn Igbo ló change ẹ̀ lọ sọ di unitary system of government so that gbogbo resources tẹ́ bá ní pátá ojú kan ló máa wà tó ìṣe pé tẹ́lẹ̀ resources tẹ́ bá ní nínú 100% 70% ẹ̀yin lẹ ní 30 ẹ̀kan máa fún center wọ́n bá council kìíní yẹn láwọn Igbo ní Professor Nwabueze òun ló change the constitution Nigeria so ní kúkúrú nísìnyí ló wá ń dùn wá ipe ní a ti lose so many things tá a bá ń sọ̀rọ̀ nípa position àwọn Fúlàní ló wà bẹ́ẹ̀
ẹ bá lọ sí port nísìn Fúlàní ló wà bẹ́ẹ̀, tẹ bá sọ pé custom Fúlàní ló wà bẹ́ẹ̀, NNPC Fúlàní ló wà bẹ́ẹ̀, gbogbo àwọn position ńláńláńlá àwọn ọ̀rọ̀ ara wọn sí. Strategy tí wọ́n ní pé ní káwọn dominate àwọn yìí sì ní àwọn òkíà nípa pé ká ní plan fún future, kò sí tó kan Fúlàní plan fún future, òun ti gbàgbé ó ti gbàgbọ́ tiẹ̀ Ọlọ́run ní í ṣe gbogbo nǹkan. But àwọn èèyàn wa tó wà ní òkè òkun wọn ò pé ṣé máa ṣe fẹ́ máa bá a lọ ni. How many years nísìn tàbí by independent? Over 60 years. Kò sí ná, kò sómi, kò sóúnjẹ, kò sí everything. Wọ́n wá lọ x-ray ilé Nàìjíríà dára, wọ́n á discover pé ní wọ́n ti rí resources yìí ilẹ̀ Yorùbá ni. Lápèjúwe ní 2019 National Bureau of Statistics report ó fi hàn wá pé ní IGR ilẹ̀ Yorùbá ló pọ̀ jù. Tẹ́ bá calculate IGR 24 states is not up to ti Yorùbá rí ní state mẹ́fà láì tí fi Kogi and Kwara sí. Ní 2000 ẹ̀jẹ̀ bá lọ National Bureau of Statistics report. National Bureau of Statistics report. So Southwest 552 billion la generate láàrin ọdún kan. Lagos, Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, Ondo 552 billion naira wọ́n ní láàrin state mẹ́fà January to December owó tó ń generate nílùú wọn. Lérò ní Igbo generate 95 billion naira 95 billion ẹ̀wọ̀ gap. Gbogbo ẹnu táwọn Igbo yẹn máa ń ṣe tó máa ń dánu pé kìnìkan irọ́ ló wà ń di ẹ̀ o tó ń dánu pé irọ́ ló wà ń di ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa resources tó tá a ń sọ̀rọ̀ nípa owó wọn ò generate ká nílùú wọn 95 billion wọ́n generate nílẹ̀ Igbo ìmú Hausa generate owó jù wọn lọ. Ní south south àwọn náà ti generate owó 305 ní north west 148 tó bá sọ pé ní north west Kano, Kaduna, Katsina, Sokoto, Jigawa, Kebbi and Zamfara. Then north east 46 billion Bauchi, Gombe, Adamawa, Maiduguri, Yobe wọ́n wá total owó tí wọ́n rí ní north west nílẹ̀ àwọn core Hausa state ní ẹ̀ mo total owó tí wọ́n rí nílẹ̀ Igbo àti north central pátá total gbogbo ẹ̀ tó fún wa ní 393 billion naira ní 24 states ní o káwá compare rẹ̀ pẹ̀lú state mẹ́fà tó ní 552 billion naira. Then n tó wá ṣe ní láàánú jùlọ ni pé ní owó tó wọ́n rí nílẹ̀ Yorùbá tábà tí wá sọ̀rọ̀ nípa owó tí federal government ti rí owó allocation owó tó rí lẹ́kọ̀ọ́ ní port ìgbà míì 5 trillion lọ́dún 4.6 trillion bọ́sẹ̀ ní port ni. The same thing owó tí wọ́n rí nípa ní custom 80% owó tó rí ilẹ̀ Yorùbá wọ́n ti rí. Àwọn Haúsá kílẹ̀ wà tẹ́bá lọ sí bọ́dà wọn ẹ bá yí ìdíwé 2020 ẹlẹ́mọ̀ sọ ẹ̀mọ̀ tó máa wọlé gbogbo àwọn bòròró ẹ̀mọ̀ máa wọlé àwọn fúdà wọn wọlé ní hàwé because àwọn tó ń wọlé wọ́n ti kà wọ́n kún ọmọ ìyá àwọn wọ́n ti kà wọ́n kún family wọn gbogbo tó ń sọ pé kí níkan ogun pé kí níkan stop ó lè stop láíláí. Haúsá ti consider Fúlàní as ẹ̀jẹ̀ rẹ̀ so Fúlàní máa wá láti Chad ó máa wọlé freely even àti Fúlàní ni o àti Haúsá tó bá wá láti Niger ni o àwọn kan complain pé ní Buhari fẹ́ lọ ṣe train lọ sí Maradi ó máa ṣe sí Maradi because family kìíní rẹ̀ ni Buhari gangan fún rẹ̀ ọmọ Niger ni bàbá rẹ̀ wọ́n kàn bó bàbá rẹ̀ wá láti Niger ló bí sí Daura so Daura sì ní Katsina state generally Katsina state pẹ̀lú Maradi the same ìlú kan ni wọ́n tẹ́lẹ̀ pàtó àwọn British colony pẹ̀lú àwọn French colony tó ń jà sí ilẹ̀ ọ̀nà fi á split ẹ̀ báàlẹ̀ ló máa wà ní Maradi pàtó ti kọ́ ti Maradi yẹn bó ṣe lọ sí Niger yẹn ọba tó máa fẹ́ jẹ níbẹ̀ torí gun ò jẹ baálẹ̀ mọ́ ọba tó máa fẹ́ jẹ níbẹ̀ ó máa wá sí Katsina láti wé níláwà ní pé ó ti di ọba níbẹ̀ yẹn so irú ẹni tó wá láti Maradi tó fẹ́ wọ Katsina passport wo ló fẹ́ gbà ó máa wọlé ní straight wọ́n ti kà á kún ọmọ ìyẹ́ ẹ̀ so gbogbo àwọn Fúlàní tẹ́rí tó ń wọlé yẹn wọn ò lè stop wọn because wọ́n ti kà wọ́n kún ọmọ ìyá wọn nídìí eléyìí ẹ wo Katsina generate 8.4 billion lọ́dún 8 billion 400 million Kwara state 30 billion 600 million Ogun state 70.9 billion tó n tí kálukú generate yẹn o state tó ní 34 local government yẹn Katsina ó sì generate 8.4 billion naira 8.4 billion naira 34 local government Kwara state tó wá ní 16 ó wá generate 30 billion 600 million. Tá bá wá sọ̀rọ̀ nípa allocation tó ń wá láti federal owó tó ń pa ní port owó tó ń pa through custom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn taxes tó ń gbà káàkiri tó yẹn bá ti dé owó yẹn wọ́n mọ̀ wá share rẹ̀ ẹ wá mú Katsina state tó generate 8.4 billion ẹ wá fún ní 63 billion naira ẹ wá mú Ogun state tó ń generate 70.9 billion ẹ
ẹ wá fún ní 38 billion ẹ wo gap. Irú àwọn èèyàn jẹ́ oríṣiríṣi tẹ́ bá wo ọ̀dọ̀ tí wọ́n ẹ máa rí pé ní àwọn bíi Gombe ní 6.8 billion naira, irú àwọn bíi Borno 8.1 billion naira, irú àwọn bíi Bauchi 11 billion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ tẹ́ bá ti wá rí àwọn tọ̀dọ̀ tiwa ẹ máa gbọ́ Ondo 30 billion, ẹ máa gbọ́ Lagos 398 billion naira ẹ wo gap. Àmọ́ tó wá pé ní tó bá fẹ́ ṣí allocation ẹ wà rí pé Yobe tó pa 8.4 billion lọ́dún, federal government fún ní 51 billion. Ogun State tó wá ní 70 billion ẹ wá fún ní 38. Ta bá sì sọ̀rọ̀ nípa university, ta ló ń control university Hausa? Àwọn Fúlàní yẹn náà ni. Ẹni tó head gbogbo polytechnic wa ní Nàìjíríà Fúlàní ni. Ẹni tó head gbogbo college of education wa ní Nàìjíríà Fúlàní ni. Ẹni tó head gbogbo university wa, polytechnic wa, college of education Fúlàní ni. Lápẹẹrẹ tẹ́ bá wo private university ta ní, a ní 72 private university. Out of 72 private university, 42 Yorùbá ló ní. 42 private university Yorùbá ló ní. Hausa ní mẹ́ta, Igbo ní 14. Ẹ wo gap 42 sí 14, 42 sí mẹ́ta. Tàwa ló head gbogbo university yẹn, Hausa Fúlàní. Àwọn Hausa Fúlàní ló head. Tẹ́bá ló ń bọ̀ ní headquarter polytechnic wa Kaduna. Headquarter polytechnic Kaduna. Headquarter college of education Kaduna. Ẹni tó head wọn Fúlàní ni. So tá bá ń sọ̀rọ̀ nípa education àwọn ni. Tá bá ń sọ̀rọ̀ nípa security àwọn ni. Gbogbo nǹkan ogun Nàìjíríà pátá Kaduna ló wà. Even to the extent pé ní ẹni tó bá fẹ́ rán ọmọ lọ sí police university tó ń pè ní police college tó wà Kano torí university ni tó bá rán ọmọ lọ sí pé ó wà ní Wudil, Nigerian Police Academy, yes, Nigerian Police Academy tó wà ní Wudil ní Kano State. Kano ni wọ́n gbé lọ, Hausa ló head. Tẹ́ bá sọ̀rọ̀ pé NDA, Nigerian Defence Academy, university tí wọ́n yẹn náà Kaduna ló wà. So gbogbo ibi tó jẹ́ position kan kóra wọn sí. Ẹ̀yin lọ sí port authority wa, Hausa àwọn Fúlàní yẹn ló kú bẹ̀ bámú àwọn ni directors. Ibi tá àti pọ̀ lẹ́ẹ̀kan ọ̀kan nínú àwọn staff wọn ní port ni wọ́n sọ fún wa pé ní gbogbo ipò yẹn Fúlàní ní pé Yorùbá ẹ̀ kan ní wọ́n wá lọ́wọ́ àmì tó jẹ́ bí director. Gbogbo àwọn yòókù Fúlàní gbogbo wọn. Tó bá fẹ́ ṣe meeting wọn ò ní pèsè. Wọ́n máa pọ́sìtà ni. Ṣé bá ṣe mọ̀ bá lọ ni? Àwa bá dé stage pé tí Hausa bá parí university, ordinary paper lásán wọ́n kàn list ni. Wọ́n bá tẹ́ gbogbo àwọn olóṣèlú wọn list orúkọ ni 200. Wọ́n kàn dáwọn sí NNPC. Federal Revenue àwọn kó síbẹ̀. Gbogbo ipò pátápátá àwọn kó wá síbẹ̀. Àwa ò fẹ́ ṣé bá ṣe fẹ́ mọ̀ bá lọ ni. Ọmọ mi Yorùbá mẹ́rin lórí iṣẹ́. Ẹ máa wọ lọ sí àwọn yunifásitì kọ̀ọ̀kan. Ẹ bá rí pé ní University of Ibadan wọ́n lè sọ pé ní 20,000 ló graduate. Nínú 20,000 èyí mẹ́rin ló fẹ́ rí sẹ́ńpẹ̀. 90% wọn wò níbi ọ̀sẹ̀ tó ń lọ. The same thing tẹ́ bá wọ Lagos State University. Tẹ́ bá tó sọ́wọ́dà pé polytechnic wà níbí náà. Gbogbo polytechnic ní college of education ní 80% wọn wò níbi ọ̀sẹ̀ tó ń lọ. Kò sí plan rárá kí ló sì fà á pẹ̀lú ọ̀dọ̀ àwọn Hausa iṣẹ́ kọ́ ni problem. Bọ́lá wọn máa ń fi iṣẹ́ bẹ̀ wọ́n ni torí pé oríṣiríṣi opportunity ló wà àwọn ń kóra wọn sí ibi tẹ́ ẹ̀yìn tó ẹ̀pẹ́ ẹ̀yìn lẹ́ni resources gbogbo owó tó ń pa ọ̀dọ̀ yín ló wà ẹ wá kó owó yẹn ẹ wá rú lọ sí Àbújá tó bá dé Àbújá àwọn wá yọ bí 10% fún yín wọn mú Ìgbò náà wá fún ní 5%. Àwọn tó sì ń bankroll Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa owó àbí resources Yorùbá àti South àwọn ní ẹ̀mí Nàìjíríà Ìgbò síbẹ̀ o tá a bá ń sọ̀rọ̀ nípa resources Ìgbò síbẹ̀ ẹ̀wọ̀n tó generate nílùú wọn 95 billion wọn ò invest sílùú wọn. Irú bọ́ sí ń pariwo Biafra nísìn danger tó wà níwájú wọn ẹlọ́kọ́ kalẹ̀ o ní pé ní tí Biafra bá fi lè ṣẹlẹ̀ ẹ̀mí wọn ni pé ní nísìn nígbà táwọn sọ pé ní afẹ́dádó sáà lọ fọ́ọ̀sì pé afẹ́ mú Benue kájọ ìwọ̀n ní rárá bẹ́ẹ̀ nísìn àwọn tí wọ́n ti gbé Benue wọ́n ti gbé wọnú máàpù wọn, even Kogi State wọ́n ti gbé wọnú máàpù wọn, Edo State wọ́n ti sọ sínú máàpù wọn, gbogbo àwọn Akwa Ibom yẹn ní àwọn cross ìgbà wọ́n ti lọ kó ògbó ẹ̀ papọ̀. Ìgbà tó ń interview àti Delta ìgbà tó ń interview Asari Dokubo lórí Biafra only there is no problem ipe yes Biafra only by the time we get what we want everybody will know it papa house, which means àwọn yẹn sì wọ́n ready by the time tó bá gba pé Biafra ogun máa bẹ̀rẹ̀ láàrin wọn ni because Igbo ti fojú sí epo tó wà lọ́dọ̀ wọn yẹn pé àwọn máa dominate tí wọ́n ti mọ̀ pé kò lè wọ̀. Igbo tó wá ní problem kan tí wọ́n tó wà lọ́dọ̀ wọn ní erosion wọn ò nílẹ̀ kò ní ó bìí pé ní gbogbo ilẹ̀ Igbo yẹn pátá is not up to Kwara State ní 5 states wọn tẹ́ bá lọ gbọ́gbọ́ ẹ̀ lọ́wọ́
28,000 square kilometre ní gbogbo tó bí ilẹ̀ Ìgbò yẹn. State márùn-ún. Kwara State 36,000 square kilometre ní Kwara State, just Kwara State. O la fi ń sọ fún àwọn Gani Adams tó ń sọ̀rọ̀ restructuring àtàwọn Afẹ́nifẹ́re. Restructuring tẹ́ ẹ̀ ń sọ ẹ fẹ́ kó bá wa ní, because you are talking of restructuring. Pé ní káwọn restructure tẹ́ ẹ̀ ń sọ resource control, ẹ̀ ń sọ̀rọ̀ state police, okay fine. Tẹ́ bá sọ̀rọ̀ resource control, lásìkò Ọbásanjọ́.